Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tá a gbọ́ òun ni lórí ìgbésẹ̀ tí wọ́n ní kábíyèsí gbé pẹ̀lú ìkan nínú àwọn olóyè. Then a dẹ̀ tún gbọ́ pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé wọ́n ń try láti celebrate kábíyèsí àti Queen Naomi láti ṣe like a little celebration fún wọn ní Èkó. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn ni wọ́n plan event yìí. Wọ́n ní event tí wọ́n fẹ́ ṣe ò ní pé reconciliation event ti Queen Naomi àti kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ látìgbà tí Queen Naomi ti kúrò ní palace. In fact gan gbogbo planning wedding àti gbogbo nǹkan tí wọ́n ti ń plan nígbà yẹn wọn ò mọ ibi tí ó máa já sí nítorí wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ìgbésẹ̀ àti ṣe wedding yìí. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi ní àwọn ò fẹ́ ariwo, bóyá nítorí ẹ̀ ni wọ́n fẹ́ ṣe reconciliation party fún wọn. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n ń pariwo wípé báwo ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ṣe máa support Queen Naomi. Ṣe gbọ́ ìkan nínú àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin tí àwọn sisi gbogbo ìwà attack. Bí a ṣe gbọ́ nǹkan tí wọ́n fi dá wọn lóhùn ni pé àti ìbẹ̀rẹ̀ àwọn ò sí lẹ́yìn wọn o. Torí wọ́n ní ìkan nínú àwọn ẹ̀gbọ́n kábíyèsí yìí wọ́n lọ fẹ́ràn bàbá wọn gan. Wọ́n ní nǹkan tí bàbá wọn bá fọwọ́ sí náà máa ń fọwọ́ sí. Ẹ̀yin èèyàn lé. So bí a ṣe gbọ́ nìyẹn wípé àwọn olórí ń bínú wípé why tí wọ́n máa support Queen Naomi àti kábíyèsí láti ṣe reconciliation party fún wọn. Bóyá nítorí ẹ̀ ní kábíyèsí fẹ́ ṣe ní Èkó. Wọ́n ní private dẹ̀ ni, kì í ṣe nǹkan tó yẹ pé àwọn public máa lè wá síbẹ̀ nítorí privacy àti nítorí security. Nǹkan tí a gbọ́ nìyí. Ẹlẹ́ẹ̀kejì tí a tún gbọ́ òun ni lórí ọmọ ìkan nínú àwọn elder tí ó jẹ́ pé ó wà ní orí list Queen Naomi, tó jẹ́ pé orí list scholarship Queen Naomi ni ọmọ elder yìí wà. Wọ́n ní àwọn méjì ni. Wọ́n ní kan wà labroad, wọ́n ní kan dẹ̀ ń lọ school ní Nigeria. Scholarship Queen Naomi tí wọ́n wà yìí, through scholarship Queen Naomi náà fi ń sanwó school wọn. Wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá bínú wípé nítorí arákùnrin yìí every time ló máa ń tako Queen Naomi, ló máa ń attack Queen Naomi, ló máa analyze ẹ̀ṣẹ̀ tí Queen Naomi ṣẹ̀. Wọ́n ní kò nífẹ̀ẹ́ Queen Naomi rárá. Bí a ṣe gbọ́ wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá yọ sí o. Wípé bàbá wẹ̀rẹ̀ ńlá sọ fún wípé àwọn ò ní 10 kọ́bọ̀ táwọn máa san lórí scholarship àwọn ọmọ ẹ̀. Wípé òun ló bí àwọn ọmọ ẹ̀, wípé kó lọ san fúnra ẹ̀. Wípé nǹkan tó fi mú tí ò fi support ìyàwó àwọn, tó fi ń attack ìyàwó àwọn, wípé àwọn nǹkan tí àwọn ò lè ṣe ò ní pé kéèyàn máa attack ìyàwó àwọn káwọn dẹ̀ mọ̀ kínú àwọn dẹ̀ máa dùn sẹ́ni yẹn. Wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá yarí o wípé àwọn ò ní 10 kọ́bọ̀ táwọn máa fi sanwó school àwọn ọmọ yẹn. Wípé nítorí ìwà elder yìí wọ́n ní ìwà ò dáa rárá. Wọ́n ní kò like Queen Naomi láti bí síbẹ̀ yìí. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní inú ààfin tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi, tó jẹ́ pé ojú ayé ni wọ́n máa ń ṣe tán bá rí wọn. Ẹ wo irú ìyálájé nìsín. Ṣé a lè sọ pé ìyálájé nífẹ̀ẹ́ Queen Naomi? Bí ìyálájé ṣe wà yẹn, gbogbo nǹkan tí ó wà after ò ní pé kí àwọn àti kí Queen Naomi àti kábíyèsí kan máa padà. Nítorí pé gbogbo ìgbà la máa rí tó máa ṣe kùrùkẹrẹ pẹ̀lú àǹtí wa ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi, wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi o. Ọlọ́run nífẹ̀ẹ́ Queen Naomi. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa ja ìjà Queen Naomi ni. Ẹni tó bá dẹ̀ lóun fẹ́ kọjú ìjà sí Queen Naomi, òun àtọlọ́run lẹ́lẹ́jọ́. Ẹ̀yin èèyàn lé.
so ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ tí kábíyèsí sọ sí ẹ̀dà yìí wọ́n ló bá ẹ̀dà yìí lójijì pé ẹ̀dà yìí ò expect pé bàbá wèrè ńlá lè sọ bẹ́ẹ̀ and it's true kábíyèsí wọn máa ṣe wàhálà fún gbogbo àwọn ẹ̀dà yìí wọ́n máa sanwó school àwọn ọmọ wọn wọ́n máa rán wọn lọ sí abroad wọ́n máa ṣe ojúṣe tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí ọba fún wọn ìyà oúnjẹ wọn oríṣiríṣi nǹkan ní kábíyèsí ń gbéṣe fún wọn ẹ̀yin á wá máa bá ìyàwó wọn jà ẹ̀ ní fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ máa gbé ẹ̀mí wọn gbóná wọ́n ní bàbá wèrè ńlá yarí ni o pé láyéláyé àwọn ò ní owó táwọn fẹ́ san o kọ́ lọ sanwó school àwọn ọmọ wọn fúnra wọn nǹkan tó bá fi mú wọn tó jẹ́ pé wọn ò support ìyàwó àwọn wọ́n ní àwọn lára kí oníkálukú kó gbé bùkátà ẹ̀ nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin aráalé èyí náà dẹ̀ mọ̀ pé Queen Naomi bó ṣe wà yẹn oríṣiríṣi nǹkan ni Queen Naomi ń gbé ṣe ní orí wings wọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń sanwó school àti àwọn ni wọ́n ń fún àwọn èèyàn ní scholarship lọ́lọ́kùn òjọ̀kan láti ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ kì í ṣe mẹ̀kúnnù nìkan o gbogbo àwọn tó jẹ́ pé àwọn ọmọ olóyè yìí náà orúkọ àwọn ọmọ wọn ó wà nínú scholarship Queen Naomi àtìgbà tí orúkọ àwọn ọmọ wọn dẹ̀ ti wà nínú scholarship Queen Naomi ò ever rò í pé nítorí pé wọn ò nífẹ̀ẹ́ àwọn ò ní san wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe ẹ mọ̀ pé bí inú Queen Naomi ṣe rí wọn ò robi sí ẹnikẹ́ni even nǹkan kéèyàn máa ṣe bí sí wọn ò lẹ́mìí ibi sí ẹni yẹn so ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wèrè ńlá sọ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run á jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó níyanjú ọlọ́run á dẹ̀ fi ọkàn kábíyèsí àti Queen Naomi balẹ̀ nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi ọlọ́run elédùnmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní April 15 abáwaláyé ara ní agbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten comment lórí gist wa gbogbo ẹ̀ lárí Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mọ o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola náà gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé God bless you all please share this video like and subscribe God bless you all Mashola Gist TV ń kí yín o.